ẹ̀kálẹ́ àkùsátòrọ̀ ìmọ̀ ìròyìn ìdígbìyànjú ọ̀làdé àṣẹlúsùgbìn láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídé kò kàn bí orúkọ oníròyìn ẹgbọ́ròyìn náà lẹ́kùnrin rẹ̀. Bí alákòóso tún fún ilégbèé àti ìdàgbàsókè ìlú ṣe ti bẹ̀rẹ̀ iṣẹ́ tírèsì tí pọ̀ gan dípò kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun tí wọn kò lè parí, àwọn àlejò lórí ètò Good Morning Nigeria sọ pé ó ṣe pàtàkì kí wọ́n parí àwọn iṣẹ́ àṣekù fún ìdàgbàsókè káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n ń ṣe àfihàn àwọn ohun tí ó lè ṣe àṣeyọrí láàrin ọgọ́rùn-ún ọjọ́ àkọ́kọ́ tí yóò sì jẹ́ ohun pàtàkì bí ìjọba bá ṣe àwọn àbájáde tí yóò ṣe fojú rí. Lydia Samson ló jábọ̀ ìròyìn. Ààfin ọba Ẹ̀mọ̀rẹ́ ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn kún fún àṣà àti ọ̀wọ̀ bí orí adé náà ọba Adéṣẹ́gun Alówónlé ṣe jáwé oyè lé àwọn mẹ́ta láti inú ìdílé Abàgùn lórí. Lára àwọn tí wọ́n jáwé olè lórí náà ni ọmọọba Simon Adédèjì Abàgùn tó jẹ́ akẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ní ilé ẹ̀kọ́ ìmúmáwòrán iléeṣẹ́ NTA pẹ̀lú aya rẹ̀ olóyè Oyèníkẹ́ Catherine Abàgùn àti ìyáàfin Faridat Animashaun Abàgùn. Anthony Gadonu jábọ̀ ròyìn pé ìfarahàn àwọn ènìyàn pàtàkì láti ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn àti òkè òkun jẹ́ àmì ìtẹ́wọ́gbà fún àwọn tí wọ́n jẹ oyè náà. Ìgbóròyìn síwájú sí i. Ní àkókò tí àṣà ti ń parẹ́ díẹ̀díẹ̀, àwọn agbègbè kan sì ń péjọ láti ṣe ìfarajìn àti ìtẹ̀síwájú àṣà wọn. Èyí ló mú ìlú Èmùrẹ́ ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn gbé ojúṣe náà lé ọ̀kan lára àwọn ọmọ ìlú náà, ọmọọba Adédèjì Abàgùn lọ́wọ́ pẹ̀lú aya rẹ̀ arábìnrin Oyèníkẹ́ Abàgùn tí wọ́n sì já ewé oyè àrẹ̀mọ àti ayamọ àrẹ̀mọ ti ìlú náà lé wọn lórí. Láti ilé rẹ̀ títí dé ààfin, ìrìnàjò náà jẹ́ ètò àti ìpinnu àwọn olólùfẹ́ wọn tó ń tẹ̀lé wọn pẹ̀lú ìlù àṣà tí ó ń dún ní mẹ̀lọmẹ̀lọ. Ní ààfin, àṣà gba ọ̀nà rẹ̀, wọ́n ṣe gbogbo iṣẹ́ ìbílẹ̀, wọ́n gbàdúrà, wọ́n sì gbé oyè lé wọn lọ́wọ́ pẹ̀lú ìtumọ̀ ojúṣe ti oyè náà. Nínú ìmọ̀ Yorùbá kò sí tí ó ń rin ọ̀nà rẹ̀ nìkan, aya rẹ̀ náà ni a tún fún ní oyè ayamọ àrẹ̀mọ gẹ́gẹ́ bí ipò láti ṣe àtìlẹ́yìn fún ọ̀pọ̀ àwọn obìnrin. Pẹ̀lú èyí, ọmọọba mìíràn ti ìlú náà, arábìnrin Faridat Animashaun ọmọ Abàgùn ni wọ́n tún fi jẹ oyè Ọ̀túnba Fìwàgboyè ti ìlú Èmùrẹ́. Elémùrẹ́ ti ìlú Èmùrẹ́, ọba Adéṣẹ́gun Alówónlé ṣàpèjúwe àwọn olóyè tuntun pàápàá jùlọ àrẹ̀mọ gẹ́gẹ́ bí ẹni tí ó ti kópa pàtàkì sí iyì ìlú náà. Àrẹ̀mọ ọmọ dáadáa, ọmọ ọba ni, ọmọ tó ṣe ránṣẹ́ tí mo dẹ̀ kó tó joyè mo ti ránṣẹ́ pé kó lọ ṣe léyìí kó ṣe léyìí, so èèyàn dáadáa ni. Ní ìdáhùn, ọmọọba Adédèjì Abàgùn sọ pé òun á túbọ̀ farajìn láti fi ẹ̀mí ìmoore hàn fún oyè tí wọ́n fi dá òun lọ́lá náà. Ó sì ṣe ìlérí pé ìwúyè rẹ̀ kì í ṣe òpin, ṣùgbọ́n ìtẹ̀síwájú àṣà àti ojúṣe. Ẹbí àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jìjọ kàwé nílé ẹ̀kọ́ amóhùnmáwòrán NTA ní ọdún 1986 jẹ́rìí pé àkókò náà yẹ. Níwájú Ọlọ́run àti ènìyàn, mi ò gbọ́rú eléyìí rí pé wọ́n fi èèyàn mẹ́ta jẹ oyè nínú ẹbí kan. So ìdùnnú ni fún mi pé nínú ẹbí tèmi wọ́n fi àwọn ọmọ tó jẹ́ junior sí mi mẹ́ta jẹ oyè ní ìlú tí àwọn òbí wa ti ṣẹ̀ wá. So ìdùnnú ló jẹ́, mo dẹ̀ ń gbàdúrà kí Ọlọ́run bá kó ràn wọ́n ṣe. Àrẹ̀mọ Dèjì Abàgùn ọmọléèwé kan náà ni wá ní NTA Television College, and láti gbà yẹn ó ti jẹ́ akíkanjú ènìyàn tó ń kó wa sòdí. Òun ló ń ṣaṣojú wa ní gbogbo ibi tá a bá wà, òun ló ń ṣaṣojú wa gẹ́gẹ́ bí ọmọ iléèwé àtẹ̀yìnwá. Níparí, ẹni tó ń ṣe ayẹyẹ náà fi ẹsẹ̀ rajó ìlú sákárà tí ó ń sì ṣe àfihàn pé ó jẹ́ ìjìnlẹ̀ ọmọ Yorùbá. Àwọn onígbàgbọ́ ẹ̀sìn mẹ́ta tó jẹ́ gbòógì, àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, àwọn ẹlẹ́sìn Mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn àbáláyé ti ṣe àdúrà pàtàkì àti ìdúpẹ́ fún aṣòfin Solomon Ọlámilẹ́kan Adéọlá tí a mọ̀ sí Yáyì, ẹni tí ó jẹ́ olùdíje gómìnà ní ìpínlẹ̀ Ògùn nínú ìdìbò gbogbo ọdún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress.
Ìfẹ́olúwa Àṣàolú péjúpésẹ̀ sí òǹkà ilé kẹsàn-án òpópónà Òsínúbì ní Ìjẹ̀bú Òde níbi tí àdúrà náà ti wáyé ó sì jábọ̀ ròyìn ẹgbọ́rin náà síwájú sí i. Àdúrà pàtàkì àti ètò ìdúpẹ́ tí olóṣèlú kan nínú ẹgbẹ́ All Progressives Congress Honorable Adébùkọ́lá Adésànyà tí a mọ̀ sí Bukades ó ṣe àgbékalẹ̀ ètò kan láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún aṣòfin Solomon Ọlámilékan Yayi láti jẹ́ olùdíje fún ipò gómìnà bí wọ́n ṣe panupọ̀ yàn ní ohùn kan láti díje nínú ẹgbẹ́ òṣèlú náà. Ètò náà kún fún àwọn olórí ẹ̀sìn Kristẹni àti Mùsùlùmí tí ó fi mọ́ àwọn oníṣẹ̀ṣe àti àwọn alátìlẹyìn ẹgbẹ́ All Progressives Congress ní Ìjẹ̀bú Òde tí wọ́n péjọ pọ̀ láti gbàdúrà fún oore ọ̀fẹ́ Ọlọ́run lórí ìfẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gómìnà Dàpọ̀ Abíọ́dún àti Honorable Fẹ́mi Ògúnbáwo. Wa lè ní àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àdúrà wa gbà lórí Senator Yayi tí pátì mú sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí pátì flag bearer. So àwa tàdé jọ́ ọmọ ẹgbẹ́ Yayi Rainbow àti gbàdúrà fún Ọlọ́run tó tiraka Ọlọ́run dẹ̀ gbà fún wa. Àwa sọ yí pé kò sí kọjá ní ṣe dúpẹ́ káwá fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run. Àwọn olórí ẹ̀sìn àti àwọn ọmọ ẹgbẹ́ All Progressives Congress ṣàpèjúwe àdúrà náà gẹ́gẹ́ bí eléyìí tó ṣe pàtàkì tí ó sì wáyé lásìkò tí ó yẹ. Wọ́n tún fi àtìlẹ́yìn wọn gbàgbàgbà fún àwọn olùdíje All Progressives Congress nínú ìdìbò gbogbogbò ọdún 2027. Àbẹ̀lọ́run fún wọn, àbẹ̀lọ́run fún President Bọ́lá Ahmed Tinubu láti lọ ẹlẹ́ẹ̀kejì kọ́lọ́n kó kún wọn lọ́wọ́ kó fún ọlẹ́mú kíkan àlàáfíà. So bákan náà àwọn ọmọ ẹgbẹ́ yìí under the leadership of Bukades kí Ọlọ́run kó kún wọn lọ́wọ́. Ó ṣàdúrà ń fọ ó máa wọlé ó dẹ̀ máa ṣe ṣeun ilé ayé kẹ́ máa yọ̀ ọ́ torí fọ ọmọ gidi ni ọmọ èdè bá gbàjẹ́ ni ìyẹ̀rẹ̀ múnú mi dùn láti ṣàdúrà ń fọ ipò rómi léyẹ̀ ó máa débẹ̀. Torí Yayi ni a ṣe wà ń bí lẹ́nì. Yayi jẹ́ èèyàn kan tó jẹ́ pé gbogbo wa a ti ń jẹ̀ràn ẹ̀ gbà tínú wa dẹ̀ máa dùn tí àwọn APC tán nawọ́ ẹ̀ sókè fún wa a fi ayọ̀ gbà torí ẹ̀ la ṣe wá dúpẹ́ ń bí lẹ́nì. Senator Ọlámilékan Yayi àti ọmọ ìwà àti màwá Bùkọ́lá Adésànyà àwọn làwọn tẹ̀lé wá síbi àwa fún àdúrà nígbà láti wá ṣe àdúrà kí wọ́n lè wọlé bí abẹ Ọlọ́run fún wọn ẹ̀ làwọn ṣe lérí tí ọ̀pọ̀lọpọ̀ pọ̀ báyìí. Wọ́n gbé oríyìn fún olùṣètò náà fún ìran tí ó ní àti àtìlẹ́yìn fún All Progressives Congress láti iléeṣẹ́ Nta Ijebu Ode Olúwatósìn Quadri ló ṣe àtìpalẹ̀ ìròyìn. Ìròyìn wa fún ti àṣálẹ́ òní kò ní í ṣe báyìí lọ Ayọ̀mídé Kòkàn lórúkọ oníròyìn títí di ọ̀la ó dàárọ̀ o.